Erema. Yes. Tobi lórúkọ mi, Tobi Loba. Photographer ni mi, but ma wá sí mi so tell me by. Ṣé mo ṣe ṣe àwọn snapshot mi ẹ̀ lẹ́ẹ̀kan. Mo rí pé dà pé ẹ wà worried sort of. Ṣé kò sí nǹkan? Kò sí much no. You look bothered. Is anything bothering you? Actually, ọkọ mi mò ń dúró dè. Ó dẹ̀ kó ti dé látàárọ̀ mi mọ nǹkan tó ń dá dúró. Yeah, sorry about that. Sorry. Ẹ mọ̀ nǹkan. Ṣé rí tí mo ṣe ṣiṣẹ́ lọ lẹ́ẹ̀kan mo ń wò yín pé ẹ máa dá ọ̀tẹ́lá lè post fún mi kí n kàn ṣe àwọn shots kan fún yín. Then ṣé ríru beauty yìí ó máa dá fún nǹkan tí mo rò pé mo lè ṣe fún yín. Iṣẹ́ ẹgbẹ́ ṣe wà ẹ kàn smile ẹjọ ẹ smile náà. Ọ̀rọ̀ photograph náà ni ẹ fi mi side view báyìí ẹ side yìí báyìí. Ẹ jọ̀wọ́ ẹ bá mi wá ọkọ mi. Ẹyin ló gbẹ́dẹ́ láti pè mí. Ṣé mo ká ní wọn kúkú ní wá màá ti máa lọ ní látàárọ̀. Kò sí pọ́ìn pé mò ń dúró náà. Yeah, I'm sorry about that. Ṣé ìlú ayé kẹwàá múdi? Ṣé mo ká ní wọn kúkú ní wá màá ti máa lọ ní látàárọ̀. Kò sí pọ́ìn pé mò ń dúró náà. No, ó lè jẹ́ kí nǹkan ló held wọn back. Ẹ má yẹ kí yẹn bother yín now. Barman, wo fún mi ní nǹkan tí máa mú. As usual. Ẹni náà ti wà nínú ọtí. Ní àkọ́kọ́ ló held wọn. Kò bá sí máa yẹ kí wá sí. Ẹ jọ̀wọ́ ẹ bá mi wá ọkọ mi olólùfẹ́ má ṣe fi. Ṣé ọkọ bá yẹn mú star mi wá? Barman, mú smooth kan pẹ̀lú star kan wá. Báyìí ni mo ṣe. Ìbínú ṣe mo ti ń jẹ. Kò jẹ́. O ṣì ń bínú. Èmi ni mo sọ fún ẹ pé Àbújá ni mo wà yìí o. Nìṣó lótẹ́ẹ̀lì ká tiẹ̀ lọ enjoy ara wa for our wedding anniversary. Bọ̀ èèyàn máa ń ro tiẹ̀ ni Ọlọ́run á lè tún gbé tiẹ̀ dé. Èmi ti ní kó nìṣó pé máa bá ẹ tí mo wá lọ pẹ́ tó wá torí ẹ̀ bínú. Ó lè bínú. Mi ì ṣá complain. Ó ti fi mí sílẹ̀ láti àárọ̀ tí mi ò complain. Ó ní kí n jẹun rẹ̀ tí ń jẹ́ so. Ó bẹ́tà kò jẹ́. Tó bá tún wá. Sir. Yes, what can I do for you? Certainly, yes, sir. Tobi lórúkọ mi, sir. Èmi ni mo ní Click Studio, sir. Mo bá madam ya àwọn photograph kan lẹ́yìn. So mo wá ní kí wọ́n béèrè lọ́wọ́ bí máa ṣe deliver. Mo ya fọ́tò fún. Ṣé mo ya fọ́tò ni? Yeah, mo ya àwọn photographs kan lánàá. Mo kàn ní kí wọ́n béèrè bí máa ṣe deliver fún wọn, sir. Okay, o tí deliver ẹ. Wo àwa méjèèjì ló yẹ kó yá torí pé àwa méjèèjì là ń ṣe mú mi náà àwa méjèèjì là ń ṣe anniversary wedding anniversary wa ó wá dùn mí pé èmi pẹ́ kémi tó dé ló fi yá o yá àwa méjèèjì ló bá yá o. Kí ló dé? Mo fẹ́ fún ní káàdì mi. Kò ní ìdí máa mọ̀ ṣe máa gbà lọ́wọ́ ẹ̀. Tí mo tún fẹ́ padà wá síbi ni jẹ́ kí n fún ní káàdì mi tó bá ti parí àwọn photographs yìí kó wá sọ fíìsì máa fún ẹ lówó and my number is there too. Yeah. No problem. So take care of yourself. All right. No, ṣe wá àbẹ́yẹ̀ lẹ́ka ya fọ́tò yìí ká ní mo tètè dé ní ṣọmọ fọ́tò tí wọ́n bá yí àlejò anniversary ó máa ń yàtọ̀ bọ̀ kó ṣe kó ìtòyà àyẹ̀wò náà tó bá kó dé tí máa ń láìkẹ́ máa wá invite ẹ̀
Why you are? That's how we did. Oh my God. Yeah, so, madam, kí ni rubbish is? Ṣé o mọ̀ pé mi ló wà ní? Ṣé o mọ̀ ọ̀rọ̀ àìsà? Ẹ̀wẹ̀. Ṣé o mọ̀ mi wà ní? Mommy. So, madam, iṣẹ́ ni mo rí pé ìgò òwò bóyá ẹ ti ẹ̀ láìpẹ́. Oh, photo ẹ. Really nice, really nice. Very nice. Nice. Thank you, sir. So tabade to ní anything aje púpọ̀. Okay. O ṣe gan. Miss, orúkọ yín. Okay, my name, Folake. Yeah, Folake. So, my experience. All right, then, madam. Ṣé? Mister. Yeah, Okay. all right. Bye. I don't ma pè ẹ́. Mommy, èmi náà wà lè ya picture. Sorry, kí ni òṣèré? Ìnáwó wo ló dálẹ̀ tó máa ya fọ́tò kiri? Mo style ṣe ìnáwó kí n tó ya picture mommy. Ṣé o Ṣé o mọ̀ pé mi ló wà ní? Ṣé o mọ̀ ọ̀rọ̀ àìsà? Ẹ̀wẹ̀. Ṣé o mọ̀ mi wà ní? Mommy, So, madam, iṣẹ́ ni mo rí pé ìgò òwò bóyá ẹ ti ẹ̀ láìpẹ́. Oh, photo ẹ. really nice, really nice. Very nice. Nice. Thank you, sir. So tabade to ní anything aje púpọ̀. Okay. O ṣe gan. Miss, orúkọ yín. Okay, my name, Folake. Yeah, Folake. So, my experience. All right, then, madam. Ṣé? Mister. Yeah, Okay. all right. Bye. I don't ma pè ẹ́. Mommy, èmi náà wà lè ya picture. Sorry, kí ni òṣèré? Ìnáwó wo ló dálẹ̀ tó máa ya fọ́tò kiri? Mo style ṣe ìnáwó kí n tó ya picture mommy. Ṣé ó wrong tí portrait mi bá wà mí báyìí? Kí ló máa ń wá kiri gan? Kí ló ń wá kiri? Kí ló wà ní ipò fẹ́ ya photo? Ṣé o mọ̀ rí tẹ́lẹ̀ ni? Ìgbà tó ní iṣẹ́ ọwọ́ ẹ̀ tó dáa. Kí ló wà ní ipò fẹ́ ya photo? Ìnáwó kí ló dálẹ̀ tó fẹ́ ya? Kò necessary mommy, ṣó bá àti portrait mi bá wà nílé ni. There's nothing wrong with it now. Máa lọ kí n máa rí ẹ̀. Kò ní ìdíkò máa ya ọtí ní kankan. Jẹ́ kó ya photo simple. My dear, tó bá ti rẹ̀ láti lọ ya photo. Ó tún ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. Ọlọ́run kan kọ́ bẹ́ẹ̀ ni kí ó ṣe dúdú nú mi. Mo lè fẹ́ kó gbàgbé ẹ̀ láti ní ìlọ. Má tún ever rorú ẹ̀ mọ́ láyé. And again, please, mo fi Ọlọ́run ọba bẹ̀. Má dálé mi rú. Mo love family mi. Mo love ọkọ mi. Mo dẹ̀ love àwọn ọmọ mi. Quiet! What's all about love? What do you know about love? Kí ló mọ̀ pa love? Kí ni kò tó mọ̀ pa love? O love ọkọ ẹ̀, o love àwọn ọmọ ẹ̀, ẹni kan. Oh, I do love you. O love me. So, God. Sorry, èyí tó wáyé lọ́jọ́ yẹn, ó kàn wá bẹ́ẹ̀ ni o. Just let's forget about that. Listen. We are ready. Láti dáwọ́ ẹ̀ dúró. Listen. For the last time, Bamilaye. No, me lè ṣe bẹ́ẹ̀. Listen. I love you. Joe, cut here for me, Jezella, please. No, to me, no. No, shut up. No, love me. No, see me, jọ. Take me as our moral mentor.